kò ṣe náà fún wa. Ẹ̀rọ gbogbo tí àwọn fẹ́ẹ̀sì àbá ní kápẹ́tì ìṣòro rẹ̀ sí wa. Ànífẹ́ dáwà àfàdúró, wọ́n lè bá wa dá ọ̀rọ̀ kó tó di pé wọ́n máa lọ. So capital tí a bá ń gbọ́ hadith kí a máa fi kọ àwọn questions wa ká sì máa fi sọ̀rọ̀ sí wa. Jazakumullahu khairan. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsan ila yawm al-din. Hadith wa al-arba'un an-nawawiyya àti ba'da bi hadith ẹlẹ́kejìdínlógún al-hadith ath-thamin 'ashar ona ni abe gba lónìí gbogbo agalawo tí wa a rí pé wọ́n wọ́ hadith yìí fún wa tó sì wọ́ dáadáa agbọ́ bí yá ṣe kà fúnra wa kóbìnrin jó lẹ́nu sí wa náà nígbà tí a ló bá ha nígbà tí a bá ká àkàtà wọn sọ ìtumọ̀ rẹ̀. عن أبي ذر جندب بن جنادة وأبي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي وقال حديث حسن وفي بعض النسخ حسن صحيح كتب فسيح عن أبي ذر جندب بن جنادة وأبي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي وقال حديث حسن وفي بعض النسخ حديث صحيح حديث عليك قرآني حديث تي أمو يقول الله لوني كيف يجب أو حديث النبي صلى الله عليه وسلم كسيتي أوكي لكو نينوه kò sí tó kéré ní ìmọ̀nà nínú àwọn hadith anabi sallallahu alayhi wa sallam wọn náà ló fà pé tamata bá ti gbọ́ pé qala rasulullah sallallahu alayhi wa sallam tó jẹ́ pé ọ̀rọ̀ ká anabi sọ tó lálàáfíà ní ó yẹ ká fi gbogbo ara wa balẹ̀ ó yẹ kó dàgbà tó ká anabi sallallahu alayhi wa sallam ó jókòó níwájú wa ń sọ̀rọ̀ àwọn sábẹ́ anabi tánabi bá wà níwájú wọn wọn ní kọ́lá tí ẹ bá kò lérí àwọn tẹ́ ẹ bá bà lérí àwọn ẹyẹ òyìnbó yóò farabalẹ̀ ní sábà tí wọ́n ti jòkó kàgbá ẹ̀ẹ́dẹ̀ bí ẹyẹ ń bẹ lórí wọn tó yẹ pé wọn ò fẹ́ mìíràn kẹyẹ wọn bá kó báwọn tàbí ànábi ti máa ń farabalẹ̀ nígbà tí wọ́n máa gbọ́rọ̀ ànábi sallallahu alaihi wasallam látara àpọ́nlé tí wọ́n kọ́rọ̀ ànábi kọ́lá ìgbà tí ànábi bá tánàbí kú tánà Abdullahi ibn Abbas òun tí a máa fẹ́ kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam kó láwọn sáré sílẹ̀ ní pé ọ̀rọ̀ ànábi náà fẹ́ sọ yìí káwọn bá balẹ̀ gbọ́ àwọn gbàtí wàhálà wọn ṣẹlẹ̀ tó wá di káwọn èèyàn wọn wá láyà wọn wá parọ́ ànábi sallallahu alaihi wasallam olóòtú wa fà gbé káma wá béèrè pé tọ tábàlà nàbí sọ báyìí ọ̀gbìn ànábì ti sọ ta ló gbọ́ lẹ́nu rẹ̀ kálẹ̀ tó gbọ́ lẹ́nu rẹ̀ tó fi dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tí nǹkan bàjẹ́ tán ni. sọ àwọn afá tó ti wá sí ìgbìyànjú nínú àdìsá wa ń kà fún ara yìí nìsí àwọn afá ti kó àwọn àdìsó lálàáfíà tó gbé wọn ò parí rẹ̀ wá nàbí tí ó sì lẹ àwọn náà àdìsá ń kà fún ara yìí. inú rẹ̀ náà ní táwọn fẹ́ kà fún ara ànábì Dharrin Jundub ibn Junada àdìsí àwọn méjì àwọn àgbà méjì nù sábẹ́ ànábì radiyallahu anhuma àwọn méjì ni wọ́n gba àdìsí wa fún wa. àkọ́kọ́ nù wọn òun náà ni àfáàwà Abu Dharr tí ó gbajúmọ̀ pẹ̀lú Abu Dharr al-Ghifari so òun ni ẹ tó gba àdìsí wa kí ni orúkọ rẹ̀ gẹ́gẹ́ òun náà ni wọ́n dákọ̀ fún wa nínú àdìsí yìí pé Jundub ibn Junada ó kọ̀ rẹ̀ gẹ́gẹ́ ni Jundub ibn Junada so inú ó kọ àwọn sábẹ́ ànábì ni Jundub tí a bá sọ báyìí ní Jundub lónìí wọ́n tún wà wọ́n pé ìwọlé àtúntì lélẹ̀ èwé tó ń Jundub yìí kí ni tó ń jẹ́ báwọn so bẹ́ẹ̀ ni ó kọ sàbí ànábì ni tó pé ó jẹ́ bẹ́ẹ̀ lójú ayé ànábì wọ́n yà kó kọ tí ò dáa ni ànábì ó ní kó yí padà kó má jẹ́ bẹ́ẹ̀ mọ́ Jundub ni Junada yìí ó jẹ́ ibn Sufyan ibn Ubayd ibn Haram ibn Qifar so orúkọ sàbí yìí ni pé ó gbajúmọ̀ pẹ̀lú al-Ghifari Abu Dharr al-Ghifari ahadu sabiqin al-awwali tí ń bẹ́nu àwọn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gba Islam ọ̀rọ̀ àwọn afá onítàn wọ́n kàlẹ̀ fún akpé bẹ́nu àwọn méje tí wọ́n kọ́ gba Islam
wà mí nùjàbá ashabi Muhammad sallallahu alayhi wa sallam ó sì wà nù àwọn nùjàbá ẹ̀dìbà oníṣẹ́ àwọn tí wọ́n ní mímọ́ nù àwọn sàbí ànábì àwọn tó gbé wọn ní ráǹkì tó ga nínú àwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam inú wọn ni ó wà. Abu Dharr yìí nígbà tó wá bá ànábì sallallahu alayhi wa sallam tó gba ìsìláàmù ní Mákà ó wá jókòó pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam tó ń fara mọ́ ànábì pé kó ń máa gbọ́ rẹ̀ sí látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam. Ànábì wa ní ó máa lọ ní ní o bí wọ́n ti gba ìsìláàmù yìí nìsí ìwọ̀nba ẹ̀kọ́ tó ti kọ́ yìí máa lọ kọ́ àwọn èèyàn nílùú yìí so tó bá délùú yìí ọmọ àtàlàyé rẹ̀ fún wa òun náà ló fa sábà bíi tí hadithi fi wá so arákùnrin yìí gbàgbọ́ wá kó ọ wá lọ sí ìlú wọn ṣùgbọ́n gbàgbọ́ padà gbọ́ pé ànábì sallallahu alaihi wasallam ó ti ṣe hijira lọ sí Madina òun náà lọ bá ànábì sallallahu alaihi wasallam ó ti hijira lọ bá ànábì sallallahu alaihi wasallam ní Madina láti ìlú wọn so hadith táwọn apàdà kan fún ara yìí òun náà ni àsọọ́lẹ̀ tá ànábì sọ fún pé kété dandan ni pé ibi tí mo bá wà ló ti máa jọ́sìn ẹgbẹ́ tó bá rí mi ò ní sẹ́sìn yé fún ọ ní ntọ́ máa lò tí ó máa jẹ́ gáìdì fún ọ tó máa lọ fi jọ́sìn tó bá débi tí òun lọ so òun náà ni hadithi apàdà kan fún ara. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n gba hadithi wa òun náà ni Mu'adh bin Jabal bin Amr bin Awf bin A'id bin Adi bin Ka'b inú àwọn sàbí ànábì tó tún jẹ́ àgbà náà lòun náà inú àwọn sàbí ànábì kọ́lá ìbẹ̀ inú àwọn tí ànábì sallallahu alaihi wasallam tí máa sọ̀rọ̀ ńláńlá fún tí ó sọ pé wọ́n ti sọ bẹ́ẹ̀ nìkan látara bó ti súnmọ́ ànábì sallallahu alaihi wasallam tó Mu'adh bin Jabal ànábì àwọn ọkọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ànábì orí tún gbé lẹ́yìn ní kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n jọ jòkó lé ní kẹ́tẹ́kẹ́tẹ́ tí ń fi ń túmọ̀ bí bó ti súnmọ́ ànábì sallallahu alaihi wasallam tó bó ti pàtàkì tó nínú àwọn sàbí ànábì al-Ansari al-Khazraji al-Madani al-Badri ara ìran Khazraj ni ara Madina ni ara àtẹni tí wọ́n àwọn sàbí ànábì lọ́wọ́ nígbà tí wọ́n ṣe hijira lọ sí ìlú Madina so eléyìí òun ni Mu'adh bin Jabal Mu'adh bin Jabal yìí inú tó tún gbajúmọ̀ dáadáa nípa rẹ̀ ni pé nínú àwọn tó gba ìsìláàmù ọ̀dọ́ ni walahu 18 sana ọmọ ọdún 18 years ló wà tó fi gba ìsìláàmù nígbà yẹn. Anas bin Malik radiyallahu anhu ó gbàgbà látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé ọgbà àgbà tó sọ fún wa ní tó kojú ara rẹ̀ tó dá lójú pé jama'a al-Qur'an ala ahdi Nabi sallallahu alaihi wasallam arba'a pé àwọn tí wọ́n kó al-Qur'an jọ lójú ayé Ànábì tí wọ́n ní tí wọ́n kó al-Qur'an sí lójú ayé Ànábì báyìí ó ní àwọn mẹ́rin ni wọ́n so àwọn mẹ́rin tí òun sọ yìí gbogbo ẹ̀yẹ́ náà ara Madina ni wọ́n sára Maka ni wọ́n alákọ̀ọ́kọ́ òun náà ni Ubay ibn Ka'b nínú àwọn tó kó al-Qur'an ní látọjú ayé Ànábì wa Zayd Zayd ibn Thabit nínú àwọn tó kó al-Qur'an ní wa Mu'adh bin Jabal àti Mu'adh bin Jabal tí ó wà ní ètò gba hadithi wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Abu Zayd Ahmad so àwọn eléyìí àwọn ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin inú kan tí a tún gbọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí tún túmọ̀ bí sàábẹ̀ yìí bó ṣe ní ìmọ̀ tó òun náà ni ọ̀rọ̀ tí Abdullahi ibn Umar tó gba látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ike Ànábì ní khudul Qur'an ẹ gba al-Qur'an ẹ lọ kọ́ al-Qur'an min arba'a látọ̀dọ̀ àwọn mẹ́rin kan fòfò sọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn mẹ́rin kan fún inú àwọn sàábẹ̀ pípé ẹ lọ gba al-Qur'an látẹnu wọn min ibn Mas'ud ẹ lọ kọ́ al-Qur'an látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud wa Ubay látọ̀dọ̀ Ubay ibn Ka'b ẹ lọ kọ́ al-Qur'an láti ẹnu rẹ̀ ومعاذ بن جبل معاذ بن جبل وسالم مولى حذيفة àti Salim àwọn mẹ́rin Ànábì ní ẹlọ́pọ̀ Al-Qur'an ní ẹnu wọn ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam òun náà máa pé Ibn Mas'ud nígbà mí pé ká Al-Qur'an fún mi fẹ́ gbọ́ àwọn tó máa fẹ́ mọ̀ pé àyíkọ́ náà sọ̀kalẹ̀ fún àtúmọ̀ ká Al-Qur'an fún Ànábì ní mo fẹ́ kí máa gbọ́ láti ẹnu ẹlòmíì ni ọwọ́ ká Al-Qur'an fún Ànábì jọ kan débi pé Ànábì ní tó Ànábì sì bu ẹkún Ànábì sì sunkún so eléyìí òun ni àwọn sàábé méjì Abu Dharr Jundub bin Junada wa Mu'adh bin Jabal àwọn sàábé àmẹ́nẹ́bí méjì wọn gba àdìsí abẹ́ sọkúnra wa yìí wá àwọn Rasulillahi sallallahu alaihi wasallam wọn láwọn gbọdọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé ittaqillaha haythu ma kunt nígbà tí Abu Dharr tó ta kókó dòkì Ànábì ní máa lọ lúwẹ̀ máa lọ tààyè tí wọn níbi tí wọn náà ń gbé àmọ́ ittaqillaha haythu ma kunt máa páyà Allah subhanahu wa ta'ala ní gbogbo ibi tó bá wà ìdígbà tó bá wà pẹ̀lú mi nìkan tó bá wà ní kọ̀kọ̀ máa páyà Allah subhanahu wa ta'ala tó bá wà ní gbangba máa páyà Allah subhanahu wa ta'ala tó bá wà láàrin àwọn èrò máa páyà Allah subhanahu wa ta'ala tó bá dáwà mi tí wọ́n ní tó bá wà máa páyà Allah subhanahu wa ta'ala kí wá nìkan tí wọ́n pè ní taqwa ìpáyà pé kéèyàn páyà Allah subhanahu wa ta'ala òun náà ní pé kí ni kéèyàn ó fi gàgá àlùwìkáyà ní tí ó sọyàn kúrò níbi ìyà Allah subhanahu wa ta'ala kí o pe sáàrin yàn àti àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala tó ní ká má ṣe òun náà nìkan tá à ń pè ní at-taqwa
táwọn ẹni ẹni tó páyà ni ìtumọ̀ náà ni pé ẹni tí ń jìnà sí àwọn nǹkan tó lè sí okùn ìpayà fún ni ọdọ̀ Allah subhanahu wa ta'ala tó náà Ànábì sọ fún wa wípé ittaqillaha páyà Allah subhanahu wa ta'ala ayé tó bá kún ní gbogbo ibi tó bá wà ẹlòmíín bẹ tó bá dé ìlú rẹ̀ yóò di olùbẹ̀rù Allah subhanahu wa ta'ala àwọn tó bá ti wá jẹ́ ìrìn àjò yóò wá rántí òwe Yorùbá wípé tí a bá dé àjò owó kọ́ tó bá wù ní làá máa jẹ́ yóò máa wá ṣe ìṣekúṣe káàkiri tó bá tó padà sílùú rẹ̀ yóò tún máa ṣe dáadáa so eléyìí ní sìn ń tara rẹ̀ ní kò báyà Allah subhanahu wa ta'ala ẹlòmíín bẹ tó bá jẹ́ ìlú ohun tí ó bá gbà ní nínú ilẹ̀ lágbára tó wá di pé ààrẹ súnmọ́ bọ̀ yóò wá dáhù ó lè lọ yíbó ó lè lọ àwọn ìlú kan tí ó ti lọ máa lè ṣe nǹkan tó bá wù tó gbogbo eléyìí ní sìn ó ń túmọ̀ pé yàrá ń tara rẹ̀ ní kò báyà Allah subhanahu wa ta'ala ní gbogbo ibi tí ó bá ti bá rẹ̀ ń bẹ bẹ́ẹ̀ náà ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé láti ìlú kan òní wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ níbì kan tó jẹ́ pé ọ̀tọ̀ ní irú bí wọ́n ṣe ń ṣe nílé ọmọ tí ń kírun dáadáa ní ń jókòó dáadáa ní ti ń múra dáadáa tó ti wá déléwé ó ti wá lọ ní àwọn aṣọ tí ó máa wọ̀ léwé tó ti láwọn tí ó máa parí kò tiẹ̀ ní kírun wọn gbogbo eléyìí náà ní sìn kò páyà Allah subhanahu wa ta'ala ní gbogbo ààyè ibi tó bá ti bára rẹ̀ ìdáni ẹ̀ńtà lè pè ní mùsùlùmí tí ó páyà Allah subhanahu wa ta'ala lódodo òun náà ní pé tó bá wà bí táwọn èèyàn bá ti rí àbí táwọn èèyàn bá ti rí gbọ́dọ̀ tọ́bẹ̀ láti má páyà Allah subhanahu wa ta'ala ẹni tí má ti ń páyà Allah subhanahu wa ta'ala níbi tí àwọn èèyàn bá ti wà tí ó páyà rẹ̀ lẹ́yìn ẹyẹ kó lọ yé ipé àwọn èèyàn ní páyà kò páyà Allah subhanahu wa ta'ala. Ànábì tí wọ́n fi kún un pé wa atbi'i sayyi'ata al-hasana tamhuha Ànábì tún ní máa fi dáadáa kó mọ bí tẹ̀lá ìdá tó bá ṣe kò sí bẹ́ẹ̀ tó ṣe láyé yìí tí ò ní máa ṣe àwọn àti òdà onílé òṣèlú láyé yìí tí ò ní máa láwọn ẹ̀ṣẹ̀ fẹ́rẹ̀fẹ́ tí ó máa ṣe Ànábì wa ni wà á fi sayyi'ata al-hasanata tamhuha máa fi dáadáa kó máa fi tẹ̀lá ìdá tó bá ti ṣàìdá ìtumọ̀ rẹ̀ náà ni pé máa mẹ́sọ̀ pé ojoojúmọ́ náà ló máa ṣe dáadáa máa mẹ́sọ̀ pé ojoojúmọ́ máa rìkọ́ dáadáa sínú òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ nítorí pé kíni yóò máa pa àwọn àìdá tó ń ṣe yóò máa parẹ́ àwọn bá ṣàlàyé fún wa ìpè nínú ọlá nínú orí Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa òun náà ní irú nǹkan báwọn nítorí pé kò yẹ kó jẹ́ pé tí ẹ bá ti dára kó sì pa àìdá rẹ̀ dàrẹ́ ti báwọn náà ó yẹ kó di ijó àlìkè àmọ́ ọjọ́ tí wọ́n bá gbé sí eré òṣùwọ̀n ẹ kó dára ẹ̀ sórí òṣùwọ̀n ẹ kó àìdá rẹ̀ sórí òṣùwọ̀n káwáwò tó tẹ̀wọ̀n ìgbà wọn láàrin sọ pé ó parẹ́ àmọ́ láti àyíká wà ń bẹ̀ yìí nínú ìfẹ́ tí Allah subhanahu wa ta'ala ní fún wa inú ọlá rẹ̀ ni pé tá a bá ti ṣe dáadáa yóò sì máa káńsù àwọn àìdá tí a bá ní àwọn àìdá tí a bá ṣe yóò máa parẹ́ so eléyìí òun náà ní inú orí lálá tí Allah subhanahu wa ta'ala ṣe fún àwa àlùmọ́ ànábì kò fẹ́ ká jẹ́ ká ti jẹ́ àlìkìyàmà kó tó di bá mọ̀ òótọ́ kò fẹ́ kó dìgbà tí ẹ̀mí bá kọ́ ọlọ́run wa tán ká tó máa ká lọ́mọ pé ìbá ṣe dáadáa ni ká tó máa tún ṣe díẹ̀ sí láyé ni so àsìkò tá a wà nínú àsìkò tí èèyàn máa ṣe dáadáa tí ó máa gba ládàá ni wa khaliqin nasa bi khuluqin hasan ẹ̀wọ̀n sì nǹkan mẹ́ta gbòógì làrá mi sọ fún alákọ̀ọ́kọ́ ni pé ittaqillaha haythuma kunt máa kọ́ Allah subhanahu wa ta'ala kó tó bá ti bára rẹ̀ wa atbi' sayyi'ata al-hasana máa wá fi dáadáa kó máa fi tẹ̀lé àìdá tó bá ṣe tamhuha yóò máa bá parẹ́ odi méjì ẹlẹ́ẹ̀kẹta wa khaliqin nasa bi khuluqin hasan máa wá hùwà dáadáa pẹ̀lú àwọn èèyàn ìwà dáadáa òun náà ni kó máa wù pẹ̀lú àwọn èèyàn eléyìí àwọn nǹkan mẹ́ta tí Ànábì sallallahu alaihi wasallam tí ó kọ́ sàbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yìí tá a bá dúró ká dúró lórí ẹ̀ díẹ̀ ìpè ìtàn pè ní ìwà dáadáa gan kí ni nǹkan tí wọ́n pè ní ìwà dáadáa ẹ̀ gbogbo kò sí ẹni tí ó mọ tí ò dáa kò sẹ́ni tó sọ pé lẹ́yìn nǹkan tó dáa ni tí ó mọ̀ nítorí pé ibi tó ti mọ̀ ní pé tí wọ́n bá ṣe fún ọ náà tí wọ́n ló gbàrú ẹ̀ so eléyìí inú táwọn bí ròyìn mùmìnì òun náà ní pé kí mùmìnì ó níwà dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti ṣe àdìgbọ́yé súnà débi pé nígbà tí bá ti ní tí mo wà lórí súnà lẹ́bí nígbà tí bá ti ṣe bídíà tí ìbá ti ṣe ẹbọ kò sí nǹkan mí tí ì lè máa ṣe ẹlòmíì wá ní onísúnà náà ní ó pera rẹ̀ àmọ́ kò dá sáwọn ará aládùúgbò rẹ̀ ẹlòmíì onísúnà náà ní ó pera rẹ̀ kò dá sí àwọn ará ilé rẹ̀ ẹlòmíì onísúnà náà ní ó pera rẹ̀ kò dá sáwọn ọmọ rẹ̀ ẹlòmíì onísúnà náà ló pera rẹ̀ kò dá sí àwọn ìyàwó rẹ̀ tó gbé sílé gbogbo lẹ́yìn ó tako ìlànà anábì sallallahu alayhi wa sallam anábì sallallahu alayhi wa sallam ó ní akmalul muslimina imanan ahsanuhum akhlaqa aw kama qala anábì yẹn tí má nìyẹn péjú nínú àwọn mùsùlùmí òun náà ní ahsanuhum khulqa òun náà ní àwọn tí ìwà wọn bá dáa jù láyé àwọn náà ní ìwà àwọn náà ní ìmánì wọn péjú anábì tó sọ fún wa nínú hadith mi kẹ́ ó ní khayrukum khiyarukum li ahlihi anábìnrin tí ń jẹ́ ìyàrá jù láyé nínú yín òun náà ni tó bá jẹ́ ìrìnàrè
fún àwọn ará ilé rẹ̀ ẹni tó bá dá sáwọn ará ilé rẹ̀ òun náà ní èèyàn rẹ̀ láyé yìí wa ana khayruhum li ahli wà á sẹ́ni tó fi ń jèrè rẹ̀ jù sí àwọn ará ilé rẹ̀ tó tó mi ànábì sallallahu alaihi wasallam ìlànà gbogbo rẹ̀ tí ìbá wùdí wà dáadáa láyé yìí gbogbo tí ìbá ṣe lórí dáadáa láyé yìí ó gbọdọ̀ bẹ̀rẹ̀ láti lé ni ẹni tí ìbá ti dá nílé tó dá síyàwó rẹ̀ tó dá sáwọn ọmọ rẹ̀ tó dá sáwọn fámìlì rẹ̀ táwọn èèyàn wá ròyìn rẹ̀ pé èèyàn rẹ̀ ni níta táwọn èèyàn wá ròyìn rẹ̀ pé ẹni yìí kò sí irú ẹni bẹ́ẹ̀ pàǹtà lásán ni kò ní wúlò kankan fún ọ̀nà Allah subhanahu wa ta'ala nítorí pé ànábì ti kọ́ wa ó ti sàlàyé rẹ̀ fún wa pé ìwà dáadáa èyí ó kọ́kọ́ máa bẹ̀rẹ̀ rẹ̀ láti ilé ni yóò máa ṣe dáadáa sáwọn ará ilé ẹ̀ yóò máa ró aburú títí jẹ́ wà dáadáa náà nù máa ṣe dáadáa sáwọn èèyàn kó o sì máa dìfẹ́ǹdì aburú má jẹ́ kí aburú tọwọ́ rẹ̀ má jẹ́ kó tọwọ́ rẹ̀ bọ́ sọ́dọ̀ wọn. ọ̀pọ̀lọpọ̀ yẹn ń bẹ láwùjọ lónìí yóò rò pé òun ò lágbára láti ṣe dáadáa òun ò lówó òun ò nípò òun ò ní nǹkan tó fi ṣe dáadáa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ó fi ṣe dáadáa sáwọn èèyàn ó pọ̀ lákàtà rẹ̀ ó pọ̀ ní kápá rẹ̀ tí ò ní fowó rà kọ́lá ànábì sallallahu alaihi wasallam ó lè wà bí kalimatin tayyiba sadaqa ọ̀rọ̀ dáadáa tẹ́yẹ̀ máa ń sọ jáde lẹ́nu sàárà náà ni wọ́n máa kọ́ kalẹ̀ fún yàn tó bá rẹ̀ ti wà tí ò dáa tó pé tó pa kíyèsí rẹ̀ tí ó ti ṣe sàárà náà nù tó bá rẹ̀ ti ń béèrè ọ̀nà àbí tó pé bí ti ń lọ kò sọ́nà bẹ́ẹ̀ ẹ̀ wá tó pé bí dáa jòkó sí arábíà tó bá débẹ̀ tí ò bá rọ́nà kò ní padà ẹ̀ oríṣi opportunity nù wọ́n wa tó yẹ kó fi gbalada ìgbà ìṣẹ́lẹ̀ ìgbà ìgbà yóò jáde lẹ́ka ìrìnà ìlẹ́gbà ó sì gbalada gbogbo àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó yẹ kó ó wà ní kápá tálíkà tí tálíkà ó fi gbalada òun náà ní gbogbo làwọn máa fojú kéré á máa wá àna kan pé ìgbà tí n bá lówó ìmọ̀ sí dáadáa tí n bá ní owó nísìnyí ìmọ̀ sàánú àwọn èèyàn so ìwọ̀n bá tẹ̀yàn ní náà lágbára òun náà nísìnyí ẹgbẹ̀rún tí máa lò láti sinmi nínú táwọn fi tún kọ́ wa òun náà ní pé tó o bá lágbára láti ṣe dáadáa fáwọn èèyàn má gbìyànjú pé kí aburú má tọwọ́ rẹ̀ ṣẹlẹ̀ sí wọn ẹlòmíràn lágbára dáadáa yóò ní wọ́n ní kíná korúkọ rẹ̀ aká kò lè fún ara àwọn olè segin àwọn olè dànù kò lágbára ṣe ara fáwọn èèyàn lóòótọ́ o àmọ́ síbẹ̀síbẹ̀ náà yín tún sa aburú fún wọn tó o bá lágbára ṣe dáadáa owó máa ṣe dáadáa pé má jẹ́ kí aburú rẹ̀ má jẹ́ kó dé ọ̀dọ̀ wọn eléyìí inú àwọn ìwà dáadáa tí Ànábì sallallahu alaihi wasallam tí ó ní ká máa fi bára wa lòdì táwọn wá sọ̀rọ̀ ìwà dáadáa táwọn ní kábẹ̀rẹ̀ sí máa ka tí ó kó sínú ìwà dáadáa àwọn nǹkan tó pọ̀ ní ó jẹ́ pé ààyò nígbà wá láti máa ṣàlàyé wọn ní ìfọ́síwẹ́wẹ́. sọ nínú àwọn nǹkan tó jẹ́ ìwà dáadáa òun náà ni yàní al-amana kéèyàn ní ìfọkàntán kéèyàn ní àmánà kó ní ìfọkàntán tó gbé tó bá gbé nǹkan sí lọ́dọ̀ kó má ká bá bẹ́ẹ̀ kẹ́ fi wọ́n ṣe gbé sí lọ́dọ̀ kó má máa jàmbá àmánà inú ìwà dáadáa náà ni inú ìwà dáadáa òun náà ni al-adlu kéèyàn máa ṣe dọ́gbandọ́gba láàrin gbogbo ibi tí a bá wà kọ́ tó bá jẹ́ pé láàrin àwọn ìyàwó ẹni ní láàrin àwọn ọmọ ẹni ní láàrin àwọn ọ̀rẹ́ ẹni ní kéèyàn máa ṣe dọ́gbandọ́gba láàrin wa eléyìí nínú àwọn ìwà dáadáa tí ṣẹ̀ríà Islam tójú òkun wa ni nínú àwọn dáadáa òun náà ni òdodo kéèyàn máa sọ òdodo ní gbogbo tí a bá wà kọ́ tó bá jẹ́ pé òdodo yìí orí èèyàn náà ni ó sọlẹ̀ lórí kọ́ tó bá jẹ́ pé òdodo yìí kọ́ tó bá tako òfin yẹn ni kọ́ tó bá jẹ́ pé tako bàbá yẹn ni àbí tako ìyá yẹn àbí tako fábíyà tó bá dà jẹ́ òdodo ni kéèyàn ó sọ eléyìí nínú àwọn ìwà dáadáa tó yẹ pé mùsùlùmí òwúrọ̀ múra sí òwúrọ̀ kẹsàn-án pẹ̀lú òwúrọ̀ wà lára rẹ̀ ni nínú àwọn ìwà dáadáa tó yẹ kí èèyàn máa wù tó yẹ ká máa bá lọ́wọ́ mùsùlùmí òun náà ni pé kéèyàn máa ṣàánú kéèyàn máa tọrẹ kó máa ṣàánú àwọn aláìní àwọn tí ò rí jẹ lára àdúgbò rẹ ni àwọn tí ò rí jẹ nínú fámìlì rẹ nínú ẹbí rẹ inú wà dáadáa ni tí ìsìláàmù ṣe wá lójú kòkòrò rẹ inú wà dáadáa tí ànábì tó ní ká máa fi bá ara lò òun náà ni sílátù rahim kéèyàn máa da ọkọ ẹbí pọ̀ eléyìí ó kéré láwùjọ wa débi pé ẹlòmíì ò mọ ẹbí rẹ ju ìyá rẹ àti bàbá rẹ lọ àbẹ́àtà àbúrò ìyá rẹ kọ̀ọ̀kan ẹbí òyìnbá lọ bẹ́ẹ̀ ni ẹbí ìdáǹpẹ̀ ní ẹbí nǹkan tí ó ṣe pàtàkì ní tí pé ànábì sallallahu alaihi wasallam ó ṣe pàtàkì ní pé ànábì ní la yadkhulul jannata qati'un ipe ẹni wọn máa jẹ ọkọ ẹbí ó ní kò ní wọ àlìjẹ́nnà débi pé ọkọ ẹbí gan fún rẹ òun náà máa ń tọrọ Allah subhanahu wa ta'ala ipe ẹni tó bá ti da ọkọ ẹbí pọ̀ Allah subhanahu wa ta'ala dákun máa bá ń ṣe dára sí ẹni bẹ́ẹ̀ máa bá ń darú ẹni bẹ́ẹ̀ náà pọ̀ àmì tó bá ti wá já mi tó ti lóko ẹbí ó ti tán láàrin wa lẹ́nu kò sí nǹkan kan láàrin wa lẹ́nu ó ní ìwọ ẹni báwọn Allah subhanahu wa ta'ala yóò máa gbé jìnnà sí àánú rẹ̀ àwọn ẹbí tá a wá ń sọ yìí wọ́n bẹ̀rẹ̀ látòrí àwọn ẹbí tó súnmọ́ àtàwọn ẹbí tó jìnnà agbọ́dọ̀ máa gbìyànjú láti da ọkọ ẹbí pọ̀ àwọn arí ẹni tí ń da ọkọ ẹbí pọ̀ tó ìpè látara pé ń béèrè mi náà lèmi náà fi ń béèrè rẹ̀ tí ò bá ti béèrè mi máa tọ̀ ó ti kárí lánàá ìwé ni báwọn ò tún ti ṣètò Ànábì sallallahu alaihi wasallam ó ní laysa al-mukafi fil wasi ìgbé ẹni tó yẹ pé nítorí pé wọ́n ń wà lóun náà fi wá
okùn ẹbí rẹ̀ bá gé tó wà lóde so padà irú ẹni báwọn lálẹ́ pé ní ẹni tí ń da okùn ẹbí bọ̀ ẹni ká máa gbìyànjú ká máa wá ẹbí ká máa rò pọ̀ mọ́ àwọn tó jẹ́ fámìlì wa ó bá kéré jù káyọ̀ tẹ̀ gbókọ̀ ìwé fóònù ìṣẹ́jú kan ó lè sọ̀rọ̀ ìṣẹ́jú kan láti pé àwọn ẹni fi gbèrò yìí náà ni ẹ̀kúnjọ́ mẹ́ta kéèyàn wá dìbì táwọn ẹbí ẹni bá wà ẹbí ìyá ni ẹbí bàbá ni kéèyàn máa rò pọ̀ mọ́ wọn kéèyàn máa ṣe dáadáa sí wọn tí a ti dáadáa bá kàn wọ́n kéèyàn dúró pẹ̀lú wọn tí àìdáadáa ṣẹlẹ̀ sí wọn náà nípa àwọn lẹ́bí pé èèyàn bá yà kẹ́dùn pẹ̀lú wọn. ṣòkòrò àwọn eléyìí àwọn ìwà dáadáa ṣe pé Ànábì sallallahu alaihi wasallam tó kọ́ àwọn tàbí rẹ̀ ni tó júwe fún wa tó pé òun náà nínú àwọn kan tí àwọn ìdúró ju Allah subhanahu wa ta'ala ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ nínú àwọn ìwà dáadáa tí Ànábì sallallahu alaihi wasallam tí ó júwe fún wa òun náà ni al-haya ìtìjú kéèyàn lójútì inú ìwà dáadáa ló wà. ẹnìkan náà tàbí Ànábì ìjọ kan Ànábì gba ẹ wá ń ṣe wáàsí fún ọmọ ìyá rẹ̀ ipe ìtìjú rẹ̀ ti pọ̀ jù pé kọ́ àyín kó aláàbá ọ̀gá àwọn ọmọ sọ mẹ́rin mi àbá ọ̀gá ó ti tijú pọ̀ jù ó ká àwọn ẹ̀ka máa ń géètì ẹni pẹ̀lú tí wọ́n ti jù Ànábì ní da'ahu fílẹ̀ fa inna al-haya'a min al-iman ìtìjú tó rí ní tìjú inú ìnígbàgbọ́ ló wà inú ìmánì ló wà ìmánì rẹ̀ ló garala níbi ní tìjú bá wọn tó kó nǹkan mi bá wọn wọ́n tún discourage ẹ̀ látara ìtìjú tó ní ìwà ìtìjú tí èsì jàmbá tí èsì aburú fún àwọn èèyàn. so eléyìí nínú àwọn ìwà dáadáa tó gbé ó kó sínú ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam tí ó bá àtàbí ká sọ yìí tí Ànábì bá sọ nínú àwọn dáadáa ni. nínú àwọn dáadáa tí Ànábì sallallahu alaihi wasallam tó tún júwe fún wa òun náà ni al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar. pé ká máa pa àwọn èèyàn láti nǹkan dáadáa káwọn èèyàn máa ṣe dáadáa ká máa ṣe wọn lójú kòkòrò ká máa wò wípé pé ń bá ti yó mi ò mọ̀ pé bí ń pẹ́ lọ́mọ ẹlòmíì látara pé èmi kò ti lágbẹ̀ẹ́ èmi ò kú ṣe àgbàdo ìbá ti ṣe ẹni bá ṣe wọn ló mà nínú àwọn ọmọ pé kò dáa ni ṣé kó àwọn báwọn yẹn báwọn àbá ń sàlàyé pé kí ni yóò dáa ni tí wọ́n ṣe àìmí ò lè tún máa jẹ nínú ara mi yà ó tó eléyìí kò sínú ìwà Ànábì sallallahu alaihi wasallam al-amru bil ma'ruf èèyàn máa ń pa àwọn èèyàn láṣẹ dáadáa ìfẹ́ ẹ̀ máa ṣe dáadáa dáadáa tá a bá rí i pé àwọn yóò rí ládàá ń bẹ̀ táwọn èèyàn wá mọ̀ àbí tó báwọn èèyàn ti gbàgbé àmọ́ àwọn àwọn létí pé eléyìí dáadáa ni lọ lè ṣe eléyìí dáadáa ni lọ lè ṣe wan nahyu 'anil munkar káàdì máa kọ́ àìdá fáwọn èèyàn tábà láwọn èèyàn ti ń ṣe àìdá nǹkan tí ò dáa ẹ má jà fọwọ́ lẹ́rọ́ wípé àpilẹ̀ kà mí òun ló mọ̀ fún ara rẹ̀ òkú dọ́dọ̀ mi òkú ṣe wájú mi tòun ló àwọn eléyìí ara nǹkan tí ó fa ìparun fún àwọn tí wọ́n ti kọjá nínú àwọn ìjọ àwọn Bani Israil kí ni nǹkan tó fa ìparun fún wọn ni pé kánú la yatanahawna 'an munkarin fa'aluhu wọ́n lè kọ́ àìdá fún àwọn nítorí tí ò dáa láwùjọ tó ń ṣe láàyè ara wọn ò ní kọ́ ọ̀fúnra wọn nítorí kí wọ́n bá jà nítorí kan bá máa bá àwọn ṣe pé wọn ò ní kan tí ò dáa fúnra wọn so gbogbo eléyìí ó kó ìparun bá wọn Allah subhanahu wa ta'ala ṣépèlé wọn ó ṣẹ́bilé wọn látara gbogbo àwọn kan báyìí pé wọn èé kọ́ ikọ̀ àìdá fúnra wọn rárá àwọn ìjọba wọn ní àwọn àlùmọ́ rẹ̀ ike àwọn náà gbọdọ̀ máa kọ́ àìdá fúnra wa nípa a sì gbọdọ̀ máa pa wa láṣẹ dáadáa ọlọ́run Ànábì sàlàyé rẹ̀ fún wa débi pé ó wá pápẹ́júwe fún wa wá pé àpèjúwe ó bá lè yé dáadáa àpèjúwe ẹni tá a bá rí tí ń ṣe tí ò dáa ṣùgbọ́n afọwọ́lẹ́rán táwa ní kò kàn wá bẹ́ẹ̀ ni yóò padà kàn wá fa tá a bá ronú jinlẹ̀ kí ní àpèjúwe rẹ̀ Ànábì ní àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó wà nínú ọkọ̀ ojú omi ni pé ọkọ̀ ojú omi tó ní alágbèéká méjì àwọn kan wà nísàlẹ̀ àwọn kan wà ní òkè àwọn tó wà lókè yìí wọ́n máa ní àǹfààní láti bomi kánà ọwọ́ omi káwọ́ omi bù àwọn tó wà nísàlẹ̀ yìí wọ́n fẹ́ bomi àbí ká tọ́jú àwọn tó wà lókè kátó omi bù àwọn náà wà lóúnjọ kan pé bá a tọrọ rí báyìí ẹbẹ̀ kan jẹ́ ká lu ibì kan láti sàlẹ̀ náà kọjú omi káwọn náà máa fa omi dàrẹ́ sí bẹ́ẹ̀ táwa ní fa omi dàrẹ́ sí bẹ́ẹ̀ kò ní ìdíkà tó máa lòkè mọ́ ẹ̀rí tí wọ́n fẹ́ ṣe yìí nìsí wọn ò lárò jinlẹ̀ nípa rẹ̀ wọ́n bá ṣe káwọn àmọ́ nígbà inú omi bóyá táwa ti omi ó ti kárí wọn ò máa bú tó lè ṣẹlẹ̀ látara rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn kan wà lókè tó máa wà lọ lè sọ́ọ̀fù wọn tí wọ́n bá jẹ́ kí wọ́n ṣe ìpè wọ́n là kó níbi kítẹ́rì àwọn ènìyàn náà sì là kó níbi kítẹ́rì nítorí pé tẹ́ bá ti nǹkan bọ́ ọkọ̀ ojú omi àbí tẹ́ bá gbé ọkọ̀ ojú omi àbí tẹ́ bá lú tómi wá wọ bẹ̀ tí gbàgbẹ́ wọlé kò sí bí ọkọ̀ ojú omi wò sí ní padà tẹ̀rì nígbà tómi bá kún ọkọ̀ ojú omi kẹ́bẹ̀ náà ni àpèjúwe àwùjọ wa tá a wà ń bẹ̀ yìí ẹlòmíì ọmọ ọlọ́mọ kò lè sọ fún kókó má ṣe tí ò dáa yóò nígbà rárá o ìbá òbí rẹ̀ rí ètí bá ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọlọ́mọ tó fílẹ̀ tó máa fa ìdá fún wọ̀nyí àwọn náà ni wọ́n jọ máa ṣe pẹ̀lú àwọn ọmọ rẹ̀ àwọn náà ni wọ́n jọ máa ṣeré pẹ̀lú àwọn ọmọ rẹ̀ àwọn náà ni wọ́n jọ máa lo àsìkò tó pọ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ìgbà wo wá ni wọn ò ní kọ́ ọmọ rẹ̀ ní kọ̀kúkọ̀ ìgbà wo ni wọn ò ní kó gbogbo àwọn nǹkan máa àwọn ọmọdé yẹn bí so òun náà ló fà á tó jẹ́ pé
tabalówó kọ́dà àwùjọ wa nílọrin tá a wà lónìí níjọ́ àwọn bàbá jẹun tí wọ́n bá bọ́ wí bàbá rẹ̀ tún jẹ́ tún bá wí sí dáadáa ni kí ló lè ṣe ìdọ́lá yìí yóò tún wá mú lọ pé ẹ tún tún olù sí dáadáa tó bá bọ́ ọmọ lọ́wọ́ wí láwùjọ tá a wà lónìí kọ́dà kó ti kó ọmọ òun ṣe tí ò dáa bàbá rẹ̀ tún lọ lè jà ìfẹ́ àwọn ṣe bá wí so eléyìí òun náà ni aburú ńláńlá tí ànábì ti ní yóò máa fà láwùjọ fún wa òun náà ló fà ní táwọn ọmọ amúgbó ti pọ̀ táwọn ọmọ amúgbó pọ̀ àwọn ọmọ wúgàsì pọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n ti pọ̀ káàkiri ládùúgbò láwùjọ káàkiri kí ló fà nítorí pé kò sí pé ká bá ọmọ wí nígbà tó wọn bá ṣe tí ò da àwọn òwò pé nígbà tí ò bá ti kọ́ ọmọ mi ọ̀pọ̀lọpọ̀ yẹn nísìnyí ó ti wá kọ́ ọmọ rẹ̀ kò tí ì mà ó ti rò kọ́ ọmọ wọn àfáà ni ó ti rò kọ́ ọmọ wọn ẹ máa mú tẹ́sán lọ́wọ́ ó ti rò kọ́ ọmọ wọn yóò pẹ́nu lé yóò máa ṣàdúrà ní bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ ti mú kó bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ ti jọ́ yẹn ẹgbẹ́ òkùnkùn ó dìgbà tí wọ́n wá lọ pa ọmọ rẹ̀ síbì kan tí wọ́n sọ pé kọ́lá wọn pa ọmọ ọ̀rọ̀ táyà wọn sọ fún pé mọ̀ kankan ọmọ yìí wo ni wọ́n pa wá ọmọ tó yẹ pé ìdí ń ṣe báyìí táwọn ẹ̀yà ròyìn rẹ̀ ní bẹ́ẹ̀ ni òun wà nílé tó máa ń tàn nígbà tó pé òun ṣe nǹkan tó dáa so kí ló fà á nítorí gbà tó yẹ pé pàtó àwọn ọmọ kan bẹ ládùúgbò tí wọ́n ń wà tí ò dáa ìwọ́ kọ́ lẹ́rán nígbà tí èti sọmọ rẹ̀ ìwọ́ kọ́ lẹ́rán pé nígbà tí tẹ́lẹ̀ ti ṣe bàbá rẹ̀ kó máa ṣe tó bá wù ewé lóbi so gbogbo ewé lẹ́yìn tí ó máa fà fún wa ní àwùjọ nù tara yí ọmọ tí mo ọ̀pọ̀ ọ̀rọ̀mìnrin tẹ́lẹ̀ ó sọ fún mi pé àṣọmọ náà ẹ̀kọ́ ọmọ ọ̀rọ̀ ìgbà ìfọ́ ọmọ nítorí pé àwọn ọmọ yìí sìn wọ́n jọ ṣe pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ìdí ọmọ yóò sì máa wù ọmọ rẹ̀ náà bí ẹjẹ tọmọ tí bá ọmọ rẹ̀ bá ká lórí nígbà tó kéré pápá rẹ̀ ká tẹ́gbà tó wọn bá yọ sókè tó bàlágà tán tó dáwò yìí nà yóò wá sí tó wù yóò máa wá tẹ̀lé nǹkan tó wù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ ọkùnrin àwọn tí máa ń bá rìn àwọn tí bá àwọn oníranù ni àwọn ọmọ oníṣọkúsọ ni torí àwọn ọmọ oníṣìí á gbìyànjú láti kọ̀rẹ́tì wọn ni dá ìtẹ̀sẹ̀ yóò dáa kọ́lá wá pẹ̀ kí sí àwọn òbí wọn bí àwọn ọmọ yìí ọ̀rọ̀ àtàtàn lẹ́nu yóò dáa o alákùnrin wà nǹkan tó sí o gbogbo àwọn eléyìí yóò sọ ọmọ tàwọn ènìyàn yóò tún gba aládá látara rẹ̀ yóò sì sọ èèyàn náà fúnra rẹ̀ kúrò níbi gbogbo wàhálà tí máa ń ṣẹlẹ̀ láwùjọ látara irú nǹkan báwọn. so ẹlẹ́ẹ̀kẹta òun náà láǹfààní fúnra wa ìpè wà má nìkì náà sábì kúlùkì hasan ká máa wà dáadáa pẹ̀lú àwọn èèyàn ìwà dáadáa ni ká máa wù pẹ̀lú àwọn èèyàn Ànábì sallallahu alaihi wasallam ìtàwọn ará Mákà kórìíra lára rẹ̀ ó kílẹ̀ o ìtí wọ́n kórìíra tí wọ́n fẹ́ ó hà dáadáa wọn ò lánàbí ń parọ́ o wọn ò lánàbí òdodo o wọn ò lánàbí òlámàánà o wọn ò lánàbí òlójútì o gbogbo àwọn nǹkan yìí wò kákànábì lọ́wọ́ ìkan kátàkàtì lọ́wọ́ náà ni pé ẹ má ṣe bọ̀ mọ́ òun náà ni pé ajá alẹ́ àdá ilá àwọn àdá ó ní ọba àkànníkájọ máa jọ́sìn fún ìyíwò náà lè tẹ́tà nàbí iṣẹ́ o so ajẹ́pẹ́ gbogbo àtàwọn náà ń ṣe súnà lónìí káàdì súnà nàbí sallallahu alaihi wasallam ẹ jẹ́ káwọn náà gbìyànjú ẹ má jẹ́ orí nǹkan kan kàtí wa lọ́rùn ju pé súnà dáà ń sí lọ ẹ má jẹ́ orí kàtí wa lọ́rùn pé wà búmi tún bẹ lọ́wọ́ wa ẹ má jẹ́ orí kàtí wa lọ́rùn ju ipe kò ní kúnlẹ̀ táwọn ní ọmọ òdà táwọn ní òdà ẹ ṣàlàyé àìdá tí ń ṣe wọn ní kò ní kúnlẹ̀ ara àìdá tí ń ṣe nu táwọn bá ń ṣe bìdáhùn kò ní wá bẹ́ẹ̀ ara àìdá tí ń ṣe nu gbogbo àkèégbórí yóò ní káwọn ọmọ gbórí ara ìdá tí ń ṣe táwọn kan gbogbo ẹjọ́ tẹwàá di gbogbo tó pàṣẹ ànábì mú ni kọ́lá ẹ̀rọ rẹ̀ ló sọ pé eléyìí ṣá ìdá ọ̀ ẹgbẹ́ wọn kó gbólé ní àwọn alùsùnà yìí sí. àwọn kan bá rẹ̀ pé nǹkan pé alùsùnà ni sínà ń bẹ ní ọwọ́ rẹ̀ nǹkan pé alùsùnà ni ọba kó sí lọ́dọ̀ yóò lù parí nǹkan pé alùsùnà ni tó bá lọ́wọ́ gbàjọ yóò lọ fowó owó ló fi kọ́lé yóò fi ṣe bísíǹsì káàkiri nǹkan pé alùsùnà ni kọ́lá kò lójútì kò àtàní kò sẹ́ni tí ò lè kú nígbà tó àìláàlù súnà ni kò máa pálẹ̀ ẹ̀rí kankan kìí sàpàlẹ̀ nígbà tó àìláàlù súnà ni kọ́lá kò lójú àánú kìí sànà rẹ̀ bẹ́ẹ̀ ń kú lọ báyìí tó kú tó fi náà àtàsánú rẹ̀ báyìí ẹnu orí àkú ni gbogbo àwọn nǹkan báyìí ká má jẹ́ kó jẹ́ pé òun ni wọ́n máa fi ròyìn wa ká má jẹ́ pé òun ni wọ́n máa fi ta epo àlà sí súnà Nabi sallallahu alaihi wasallam àti tawhid tí ó jẹ́ pé òun gangan ni àkórí ẹ̀sìn wa nítorí pé àwọn ọ̀tá ẹ̀sìn àwọn tí wọ́n ní kan ṣe inú ẹ̀sìn wọ́n máa sọ́yà káàkiri wọ́n máa dẹ́dẹ́ rẹ̀ káàkiri ibi ṣé ìjọba ìlú ṣe ìta àwọn ń ṣe tábí ń sa ẹ̀rọ láyà ara wọn tọ́wọ́ wá ṣe ìtẹ́nìkan tó jẹ́ alùsùnà ó ní ẹ̀rọ ó ti pẹ̀lú àìlá alùsùnà ó ní yàwó ògbò ìjáwọ́ pa lásìkò ó ti pẹ̀lú àìlá alùsùnà ìyàwó níyàwó ní wọn lọ lè bá sọ̀rọ̀ ó ti pẹ̀lú àìlá alùsùnà ó wà lọ lè jalè gbogbo àwọn nǹkan tó jẹ́ pé tabawo lóòótọ́ kò yọ̀yàn kúrò nínú alùsùnà àwọn òtí ẹ̀rí sí kankan wọ́n fi ṣe báyìí lọ́dọ̀ tiwọn ni tó wá tẹ̀ lórí ẹni tí wọ́n ń sọ wọ́n máa gbé káàkiri pé ó ti pẹ̀lú àìlá alùsùnà ìjọba yìí ń bẹ lọ́wọ́ rẹ̀ sọláta àdélé òun náà láti ń sọ àsọlẹ̀ fúnra wa àtẹ̀mítì ń sọ̀rọ̀ àti gbogbo àwọn tá à ń gbọ́ wa à ń sọ àsọlẹ̀ fúnra wa tó gbogbo wa tó dáa ẹjẹ́ àmọ́ wùwà tó dáa ẹjẹ́ àdínà sáwọn wa tí ò dáa ẹjẹ́ àdínà sí nǹkan tí wọ́n fi máa mú ẹlú àtẹ́ tí wọ́n fi mú bá súnà Nabi sallallahu alaihi wasallam
so eléyìí tá à ń sọ yìí wọn ò ní ká má dúró lórí súnà ànábì o nítorí wá jẹ́ súnà ànábì ẹ̀já dúró lórí ẹ̀ ká má bẹ̀rù ẹni kankan ká má bẹ̀rù pé wọ́n bu wa ká má bẹ̀rù pé àwọn èèyàn ní fẹ́ràn wa èyí wọn àgbọ̀dọ̀ bẹ̀rù yẹn lórí ẹ̀ àti gbọ́dọ̀ negotiate pẹ̀lú wọn ipe ọ̀dà àfẹ́lẹ́ yìí rẹ̀ àwọn ọmọ sílẹ̀ rárá o àmọ́ gbogbo tó bá ti jẹ́ ìwà dáadáa bá a ṣe dáadáa sáwọn èèyàn ni ẹ jẹ́ ká máa rí àpẹẹrẹ lára wa ẹ jẹ́ ká máa rí pé eléyìí súnà Ànábì sallallahu alaihi wasallam òun náà ní tẹ̀lé lóòótọ́ ẹnìkan nínú àwọn ẹlẹ́hàá ọ̀nà àlejò rẹ̀ pé bí ogún ọdún sẹ́yìn nígbà tí màmá àwọn máa ń sọ àsọ́lẹ̀ fóun ipe má fẹ́ àwọn àfáwọn súnà o má fẹ́ àwọn jókòó tó wọlé tó lẹ̀ o má fẹ́ àwọn onírúgba o má fẹ́ àwọn tí wọ́n kúnlẹ̀ kíyàn o wọ́n wá ka gbogbo ẹ̀ ó ní wọ́n máa fi àjẹ obìnrin ní o wọ́n tọ́jú obìnrin o wọ́n máa fẹ́ àwọn méjì ní o wọ́n wá ka gbogbo oríṣiríṣi pé àwọn òfẹ́ kẹ̀ẹ̀sì kan wọ́n máa fi obìnrin tó lé ní o ẹ̀dàkùn sóbìnrin mẹ́rin tí a ń ṣẹ̀yà àfikalẹ̀ fún abẹ́ káfẹ́ obìnrin mẹ́rin yìí ó tún fẹ́ ó yẹ̀yẹ́ súnà àwọn tí ṣe é wọn tó bá fẹ́ àwọn 74 yìí wọn kò fi tó lé àbí yìí wọn fi kọ́ lé ní ó fi ṣe fẹ́ǹsì lé tó bí àwọn wòlíì wọn nínú àwọn ṣé wọn yóò fẹ́ àwọn mẹ́fà ibi ò fẹ́ àwọn mẹ́wàá ibi ò fẹ́ àwọn 20 ẹ̀dí bá ẹ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ fẹ́ sàlàyé eléyìí yóò máa wá wá wí yóò tún máa fẹ́ mọ̀ fi ṣé ìwòlẹ́ kọ̀ bí àgbẹ̀ bá nàbí náà fẹ́ ju ìyàwó mẹ́rin lọ. so gbogbo àwọn eléyìí nìsín òun ni ẹni wọn á gbìyànjú láti fi discourage ẹni èyí pé pàtẹ́ni yìí wá dàgbà àwọn ìhàrò ìgbà yẹn tó wà náà kọ́lẹ̀ pé bọ́dà náà lẹni tó fẹ́ àlùsùnà ló fẹ́ ọ̀dọ́ wọn bá àlùsùnà dé wọn ní ìyàwó ẹ̀ ti sunkún ìyá ni ìwé lóòlù wa tẹ̀lẹ̀ sóhùn ìyàwó pa àdáwò ńlá ló bá wọn ẹni yìí ní òun wá lọ lè bá àwọn èèyàn wọn á bá wọn báyà wọn sọ títí ìyá ti gbà tó ń fi pẹ́ ni ó ní lónìí ó ní inú ìyá òun dùn ní lónìí ìyá òun dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ní pé ẹni tó mọ̀ yìí pé òun dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala kí ló fà nítorí pé kíni nítorí pé Allah subhanahu wa ta'ala ṣàánú wọn ìdí ń jẹ́ súnà ó fi sí wọn lá wọ́n sì fi hàn wọ́n sì fi bá owó àwọn bá wọn lò nàbí ayé pé eléyìí ó yàtọ̀ sí àwọn táwọn kọ̀ ndẹ́rùn pé ká má fẹ́ sọgẹ́bẹ̀ náà ni tí èèyàn bá fi lọ lè ṣe kó ń gẹ ẹlòmíì àwọn ayédèrú súnà tí èso súnà ti ń gbé àìlórí súnà tó tẹ́ ẹ̀ máa ṣe kó ń gẹ rẹ̀ kọ́lá bí òbí ó sọ pé kọ́lá ọmọ òun fẹ́ kírísítẹ́nì ó pè òdìkó bí alù súnà lọ òun náà ló bá tó gbó léwu àwọn tá a bá ń gbé súnà náà sọ̀rọ̀ àwọn alùsùlám lọ́wọ́ ká sọ̀rọ̀ pẹ̀lú àtà máa wù kọ́ mọ́ jẹ pé àwọn aláàmà lé àwọn èèyàn kúrò níbi súnà náà sọ̀rọ̀ àwọn alùsùlám kọ́ ìbá àwọn aláàmà jẹ́ ká máa discourage àwọn èèyàn pé ẹ má fẹ́ alù súnà gbogbo àwọn eléyìí ká gbìyànjú ká lọ wò dáadáa ká gbìyànjú ká jìnà sí nítorí ewu tí ó wà bẹ́ẹ̀ táwọn èèyàn bá ń fi wá kọ́sẹ̀ látara tó ń tẹ̀lé súnà náà sallallahu alaihi wasallam ládàá láàmà gbà tó fi jọ gbèjà ìyàmù tó látara eléyìí ni àwọn nǹkan mẹ́ta tí ànábì sallallahu alaihi wasallam tó sọ àsọ́lọ̀ rẹ̀ fún Abu Dharr al-Ghifari Jundub bin Junada nígbà tó fẹ́ kó lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tó gba ìsìlámù tán pé tọ̀ wọ́n náà máa lọ àmọ́ ò lọ fi sẹ́kàn rẹ̀ pé ittaqillaha haythu ma kunt máa páyà Allah subhanahu wa ta'ala gbogbo tó bá wà máa ń ṣe pé nígbà tí mo wà pẹ̀lú ànábì nìkan ní máa wá páyà Allah subhanahu wa ta'ala nígbà tí mo wà pẹ̀lú àwọn èèyàn nìkan ní máa páyà gbogbo tó bá ti wá máa páyà Allah subhanahu wa ta'ala wà á ti sẹ́yìn hasana máa ń ṣe kí ọjọ́ kan máa kọjá lọ láì ní ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ ṣé kí dáadáa yóò máa pọ̀ torí pé kíni yóò máa fa ìdá tó bá ṣe yóò máa fa rẹ pọ̀ wà á ní kí dáadáa bí kúrò kìnnì hasan kó o sì máa bá àwọn èèyàn wà dáadáa máa wà dáadáa pẹ̀lú àwọn èèyàn máa wà pẹ̀lú àwọn èèyàn so hadith ìdábàlẹ̀ wò àbáwa Tirmidhi ó gbà wá ó sọ pé hadithun hasan hadithun lálàáfíà fọ́nà ń bò mí ó ní hadithun hasanun sahih abẹ́ Allah subhanahu wa ta'ala kí wọ́n bá ti àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó ṣe àlékún ìfinimọ̀nà fún wa kó ṣe àlékún ìfẹsẹ̀múlẹ̀ fún wa lórí súnà Nabi sallallahu alayhi wa sallam subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. inshallah a máa gbọ́ àwọn ìbéèrè ní ti abalẹ̀ dáhùn nínú àwọn